kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè má tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè má wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tún mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àwọn agbébọn wọ́n mà ti tún sọ̀rọ̀ bí agbọ́n báyìí wọ́n ti tún jí àwọn ọ̀dọ́ langba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbé tí wọ́n jọmọ ìpínlẹ̀ Plateau wọ́n ti jí wọn gbé o ní Kogi bẹ́ẹ̀ ni wọ́n sì ti ń béèrè fún 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ báyìí o àwọn ọ̀dọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí ọmọ ìpínlẹ̀ Plateau ẹni tí orúkọ wọn jẹ́ Kweti Jonathan Menje Abila Sunday àti Samuel ni wọ́n ti kó sọ́wọ́ àwọn ajínigbé báyìí nípínlẹ̀ Kogi nígbà tí wọ́n ń bọ̀ láti ìlú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo tí wọ́n padà sílé ìgbé wọn ní ìlú Jọ́ọ̀sì lẹ́yìn tí wọ́n lọ fún okòwò wọn o gẹ́gẹ́ bí ìròyìn tó jáde sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Jenta Adamu Central Youth Council jẹ́ kó di mímọ̀ lọ́jọ́ ìṣẹ́gun wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ìṣẹ̀lẹ̀ láabi ṣẹlẹ̀ sí ọ̀hún ni wọ́n ń gbé ní agbègbè Jenta Adamu ní ìjọba ìbílẹ̀ àríwá Jọ́ọ̀sì nípínlẹ̀ ọ̀hún o bẹ́ẹ̀ ni wọ́n pàdé ìjínigbé lọ́jọ́ ajé nígbà tí wọ́n ń bọ̀ pẹ̀lú ọkọ̀ àti alùpùpù wọn ni wọ́n pàdé àwọn ajínigbé o lẹ́yìn tí wọ́n sì kó gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àti gbogbo àwọn tí wọ́n jọ wà níbẹ̀ tí wọ́n sì kó wọn lọ síbi tí ẹnìkan kan ò mọ̀ lásìkò yìí o. ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà ẹ já sáré lójú ọjà kádé tàbá ti lọ tá a bá dé ìròyìn ó ń tẹ̀ síwájú o. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀ a retí láti ìjọ ẹ̀. ṣe ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni báwo ṣe ń gbogbo ẹ gbogbo wa láyé. ẹ káàbọ̀ padà látọjú ọjà ẹ ṣeun tẹ́ ń tẹ́tí gbọ́ ìkànnì yìí ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn tó kù ó sì ń tẹ̀ síwájú o. àwọn ajínigbé ọ̀hún ti pe àwọn mọ̀lẹ́bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta o yìí pé wọ́n gbọ́dọ̀ san mílíọ̀nù mẹ́wàá fún ẹnì kọ̀ọ̀kan èyí tí owó àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ mílíọ̀nù lọ́nà 30 níye 30 mílíọ̀nù náírà òun lówó tí wọ́n ń béèrè fún lásìkò táwa yìí o nígbà tí àwọn mọ̀lẹ́bí àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n mọ̀ ti rawọ́ sí ìjọba ìpínlẹ̀ Plateau ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Kogi o ìpè kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n ṣàánú àwọn o lórí ọmọ àwọn eléyìí tí wọ́n jí gbé lọ ti ṣe àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn fura o ìpá àwọn Fúlàní agbébọn o ni wọ́n jí ọmọ àwọn gbé lọ pẹ̀lú ohun táwọn ń gbọ́ nígbà tí wọ́n pe àwọn fún owó ìtúsílẹ̀ 30 mílíọ̀nù náírà níbo làwọn ti fẹ́ rí owó yìí o àwọn arawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Plateau àtijọba ìpínlẹ̀ Kogi báyìí o bẹ́ẹ̀ ni wọ́n sì ti ń béèrè fún ààbò tó yí dandan bẹ́ẹ̀ ààbò tó le koko bí eyín afọ́gun lórí àwọn ìpínlẹ̀ yìí nítorí pé ìjínigbé ó ti bẹ̀rẹ̀ sí ní di tọ́rọ̀ fọ́nkálẹ̀ lágbègbè yìí báyìí o àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jí ọ̀dọ́ òun ni wọ́n jí gbé lọ báyìí o ní ìpínlẹ̀ Kogi lásìkò tí wọ́n lọ sí ìlú Jọ́ọ̀sì láti ìlú Àkúrẹ́ àwọn mọ̀lẹ́bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló sọ bẹ́ẹ̀ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká o ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.